cocktail and bubbles yìí bó ṣe rọra wà báyìí imagine àìmọye èèyàn tó máa jẹun níbẹ̀ láti àárọ̀ títí tílẹ̀ máa fi ṣú ṣó wá rí kitchen porter tó wà níbẹ̀ tó bá tó àsìkò kan òun náà lọ fún holiday bí gbogbo àwọn eléyìí náà ṣe ń lọ fún holiday ṣé gbogbo àwọn tó ń wò yìí bí gbogbo wọn ṣe ń lọ fún holiday kitchen porter tó ń ṣiṣẹ́ níbẹ̀ chef tó ń ṣiṣẹ́ níbẹ̀ cleaner tó ń ṣiṣẹ́ níbẹ̀ sórí iṣẹ́ tó ń ṣe yẹn àwọn náà ní entitlement láti lọ fún holiday wọ́n ní pay tó dáa ìyẹn la ṣe máa ń sọ fún ẹ̀yin pé o ò nídìí politician kó rán ẹ lọ sí Mecca àbí Jerusalem nítorí pé àwọn politicians yẹn ìkà ló ń ṣe politician kẹrẹ wọ́n mọ òtítọ́ àmọ́ àwa là ń renew contract wọn every 4 years ẹ má ẹ̀ka tó renew contract ẹ̀ mọ́ sórí gbogbo àwọn tó ń wò yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn oríṣiríṣi iṣẹ́ ló ń ṣe ẹlòmíì cleaner ni ẹlòmíì bus driver ẹlòmíì engineer ẹlòmíì doctor kò tásìkò kan bá tó wọ́n máa rìnrìn àjò lọ fún bíi 2 days 2 weeks 10 days depending on holiday wọ́n bá ṣe rí but tẹ bá ní ká má kúrò nínú Nàìjíríà á jẹ́ pé Nàìjíríà yẹn òun ló máa Nàìjíríà yẹn ọlọ́mọ yẹn kí Nàìjíríà kó happen sí wọ tó ń sọ pé kò sí nǹkankan ẹ mọ̀ pé àwọn kan ní kò sí nǹkankan irọ́ là ń pa but irọ́ tá à ń pa yẹn Ọlọ́run jẹ́ kó di òtítọ́ láìpẹ́ láì jìnnà lójú gbogbo wa Yorùbá nation ti wáyé o kò sí tó lè dá dúró ẹni tó bá dẹ̀ sọ pé Yorùbá nation ò ní wáyé àwọn onílẹ̀ wá bá wa ṣe wọ́n mọ́ṣẹ́ nítorí pé gbogbo àwọn tẹ́ ń rí báyìí àwọn náà àwọn tó ń gbádùn irú gbádùn làwọn náà fẹ́ kẹ́yìn náà máa gbádùn sódà tí yàn kàn ní máa jẹ gàba léyàn kan àtẹni tó bá ń ṣiṣẹ́ nílé tó ti ń fọbọ́ àtẹni tó ń ṣiṣẹ́ níbi tó ti ń ṣẹ́wó àtẹni tó ń ṣiṣẹ́ ní restaurant Koiki Media bringing the world closer to your doorstep Yorùbá nation no going back.